Àtòrí pé ọ̀pọ̀lọpọ̀ fàmí wọ Yorùbá nìsan. Ó wù mí fúnra mi ni mo gbọ́rùn ara mi sí. Ìgbà tí mo dẹ̀ rí pé omi tí mo gbọ́rùn sí lédi ó lè gé mi lọ́rùn. Táwọn ọmọ mi máa fi sí pinnu sàárè lọ́la àfi kí n kọ́kọ́ lọ sí. Mo tó ṣẹlẹ̀ sí mi ẹ̀tọ́ mi bá dé yóò dìdàkudà ní. Olómi ìgò ti ní stroke. Káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀tẹ̀ ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń wò mí, ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́ láṣẹ Èdùmàrè. Olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Ìgbòho Òòṣà ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tó ń jà fún òmìnira àti dídádúró ilẹ̀ Yorùbá ti jáde sọ̀rọ̀ lórí ìdí tó fi mẹ́sẹ̀ ẹ̀yìn lórí ọ̀rọ̀ Yorùbá Nation, ìdí tó fi wá ń ṣe àtìlẹ́yìn fún ìjọba àti ìṣèjọba ẹlẹ́ẹ̀kejì fún ààrẹ orílẹ̀-èdè wa Síwájú Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC tó fi mọ́ ọ̀rọ̀ àjọsọ àti àdéhùn tóhun àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu jọ ṣe lórí ètò ààbò ilẹ̀ Yorùbá pátápátá. Olóyè Sunday Ìgbòho jẹ́ kó di mímọ̀ pé kì í ṣe pé òmìnira tàbí dídádúró ilẹ̀ Yorùbá kò jẹ òun lógún mọ́ o. Ní ṣùgbọ́n ká máa rántí pé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe é. Ti pé àwọn àgbà bọ̀ wọ́n ní tọ́wọ́ ọmọdé ò bá tí ì tèkú dà kò lè máa béèrè ikú tó pa bàbá òun. Ẹ̀wọ̀n ohun tójú òun rí tó fi jì sínú lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí ó ṣeé ṣe kó fọ́ ẹlòmíì lójú pátápátá. Ẹ̀yin èèyàn ẹ gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Ìgbòho Òòṣà. Ẹ sì jẹ́ ká mọ ohun tẹ́yìn rí sí ọ̀rọ̀ náà lábala àríwísí. Àtòrí pé ọ̀pọ̀lọpọ̀ fàmí wọ Yorùbá nìsan. Ó wù mí fúnra mi ni mo gbọ́rùn ara mi sí. Ìgbà tí mo dẹ̀ rí pé omi tí mo gbọ́rùn sí lédi ó lè gé mi lọ́rùn. Táwọn ọmọ mi máa fi sí pinnu sàárè lọ́la àfi kí n kọ́kọ́ lọ sí. Mo tó ṣẹlẹ̀ sí mi ẹ̀tọ́ mi bá dé yóò dìdàkudà ní. Olómi ìgò ti ní stroke. Èmi gbogbo ẹ̀dá tí ó parun lójijì ni wọ́n ti sọ pé mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ Tinubu. Ọlọ́run bá tó ní mi mo tún ń bẹ̀ ọ́ bí bàbá tí mo bọ́ wọlé ẹlẹ́gẹ̀ẹ́. Àwọn olórí burúkú tí wọ́n parun lójijì tí ní ṣetán tí wọ́n pé ní ṣetán tí wọ́n pé ní ṣetán tí wọ́n ní bá ṣetán tí wọ́n mo kúra ló kọ́ lọ́ntọ́ lẹ́mí mi máa gbẹ́ lómi sí pé tí o ní jẹ́ kẹ̀kẹ́ tó fi jáde láyé. Mo wà nù sọ̀rọ̀ fún ọdún márùn-ún mo kọ́ ilé ẹyọ kẹ́kọ̀ọ́ ẹni mo ní o Òṣùpá bá mi sílé kan 2009 bàbá mi Adéwọ̀lú Ládọjà tọ́lọ́ ń lò tí gbogbo ẹ fi dominira yìí òun ni mò ń tẹ̀lé kọ́ lọ́mọ pa bàbá Olúbàdàn rẹ̀ àti gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá Ọlọ́run wa lo bàbá Tinubu tí wọ́n bá bá bàbá yẹn sọ̀rọ̀ tí ọba gbọ́ kí mo fẹ́ bọ́lọ̀ ní mo gbé lẹ́yìn òde àwọn tí fi mí pa ọmọ fi mí pa ó lọ náà àwọn ọmọ fi mí pa ó lọ ní wọ́n láwọn ń jà fún mi ọmọ náà dáwọ́ ní gúrúùpù wọ́n fẹ́ẹ́ sì gbá èmi tó yẹ pé ńgbà mo bẹ̀rẹ̀ sọ́ọ̀gì tó jọ yé gbogbo àti kòsẹ́ tó lè mú kakọ́ bọ̀ lọ́wọ́ wọ́n ń pe gbogbo gúrúùpù mo tún fún wọn lówó lápò ara a tún sanwó sí mọ́tò màá rẹ̀ tó sọ́kọ̀ pé nìṣó níbẹ̀ kì í ṣe pé torí nǹkan kan torí pé ìran wa ní Yorùbá ni wá àwọn kan ò lè tẹ́rọ̀rì kan ò kẹ̀ lè dé wọ́n fún wa gàràgàrà Ọlọ́run ẹni bàbá Tinubu yẹn kó fi kẹ́mi gbogbo ayé dẹ̀ lọ bá ń bá gbogbo àwọn bá dárí jọ pọ̀ pé ẹja lọ bá ọmọ yóò ṣe nǹkan kan náà kí lẹ́sẹ̀ mi ṣé mo ṣe síta tó mi mo ní Fúlàní tẹ́rọ̀rì ní ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. wọ́n Buhari tó jẹ́ president tó bá ti lè ṣe déédéé ẹ pín Nàìjíríà ó tí mo sọ nìyẹn kò lè pọ̀ jù kò tí ì pọ̀ jọ̀rọ̀ tí mo lè sọ lọ. ẹ̀tọ́ mi ni mo béèrè. ẹ̀tọ́ wa ni mo béèrè. wọ́n wá nípa wọ́n pa àdògán wọ́n pa àbúrò bàtà ìyá mi kúlẹ̀ lórí wọ́n pa àwọn kẹlẹ́kọ̀ọ́ lórí ìrìn àjò yẹn àwọn ọmọ mi sunkúnsunkún mo gbà fọlọ́. ta ló bá mi rántí ìyá àdògán ta ló bá mi rántí ìyá àbúrò bàtà àtàwọn ọmọ rẹ̀ mọ́ ta ló rántí fámìlì ìyá mi kò sí ó ti wà lọ́rùn mi nìkan. okay now àwọn bàbá kan wá dìde pé ẹ̀sìn lọ́dọ̀ bàbá Tinubu yẹn já lọ bá sọ ọmọ yìí lọ́rùn lẹ̀ kó lè gbọ́n padà tí kò ti ń sin nǹkan rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá yẹn dẹ̀ ni mo gbọ́ ẹ tó bá ní kí n mọ́ tẹ̀lé Tinubu yẹn kó yóò sòkò tọmọtọmọ. gbogbo ayé mi tẹ̀lé bàbá Tinubu yẹn yóò sì wọlé second time ọmọ wa nífẹ̀ẹ́ mi tọkàntọkàn mo ní láti support ojú mi. báyọ̀ wá ní pé olùtọ́rọ̀ mi ní Sunday mo níbẹ̀ ni bàbá mi bàbá àwọn bàbá Olúgbọ́n wá ní Sunday mo ní bàbá Olúgbọ́n ní Sunday mo ní sà security ló bẹ̀rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni o lè rí àwọn ọmọ bíi 50,000 mo ní bàbá mi máa rí ìlú ẹ lọ tí ẹ dẹ̀ lè pèsè àwọn terrorist tó ń disturb wa lẹ́yìn mo ní bẹ́ẹ̀ ni bàbá ní àwa sọ fún president pé ẹgbẹ́ security fún ọmọ yìí ó pèsè àwọn terrorist àti Kwara ni o àtẹniwé ẹ ní o ọlọ́dẹ pàṣẹ sí
àwọn bàbá yẹn bá bàbá Tinubu sọ̀rọ̀ bàbá ní terrorist ni àníkẹ́ fèsì mo ní bàbá terrorist náà làá fèsì kò sí tó kọ́ làwọn Fúlàní tẹ́ máa ṣe dáadáa àbí Haúsá tí ń ṣe tiẹ̀ jẹ́jẹ́ àníwàlá pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn terrorist tó ń wọnú ilẹ̀ wa pé káwọn bàbá wa mọ̀ lògò kọ́ mọ̀ lòdù àwọn yẹn ni àfẹ́mọ́ wọn ní kò sí tó fi ṣe yẹn lọ àní ìjà àwọn èèyàn rẹ lọ kọ̀wé wa àpòrúfọ̀ ẹ̀fọn ẹ bá pàtẹ ọkọ̀ wa. Ọlọ́run bá sórí mi ló ní wa gbogbo aláfẹnu wa kọ nípa àwọn bàbá yìí. Bẹ́ẹ̀ni bàbá Tinubu mi tá mọ̀ pé ní Ọlọ́run yẹn dáadáa ní ẹni ire ní ọ̀yẹ́ kó sọ pé òun dáríjì mi torí mo kú. Ó sì gbogbo àwọn bá a lè sọ fún ọ yìí pé à ń sọ fún ọ yìí pé àwọn Fúlàní ń pa wá ẹ̀yin bàbá yẹn dẹ̀ lajú ilẹ̀ ká mọ̀ sọ fún ọ̀gbẹ̀lẹ̀ gbàgbẹ́ dẹ̀ lajú ilẹ̀ wọ́n sì ń pa wá sọ ma pé káyọ̀ wọ́n yìí ni èébú àgbà à ń sọ pé ẹ̀rẹ̀ lajú ilẹ̀ wọ́n dẹ̀ ń pa wá ẹ̀rẹ̀ sọ̀rọ̀ àwọn bàbá yẹn ò tún wá jí sòrò bàbá òní ní ọmọ wa ni nàá wọ́n bá bú wa ńkọ́ tọmọ bàbá bú wa sára ta ni kó bú wa ẹrú bàbá dáadáa bàbá òní ní gbogbo alákùnjọ wa mẹ́ ó ní bíbò ó tún tọ Ìgbòho ṣá bí ò bá bú mi ta ló fẹ́ bú mi. Sunday ẹkùnlẹ̀ mi yára bàbá òní ní Sunday ọmọ mi ni adẹ̀bẹ̀rẹ̀ àwọn kan wọ́n tilẹ̀kùn mọ́rí fún wa àbínú 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 bàbá Olúmọ sí gbogbo olẹ̀kùnlẹ̀ Olúmọ adé bàbá dáadáa Olúmọ bàbá alálùbáríkà bàbá Olúmọ ní Sunday mọ́ ní bàbá olùtọ́ bá pè mí láago méjì òkú tí n bá gbé kọ̀ mí bàbá mo wá dé bàbá mo ń bọ̀ láti njọ́ yìí mo ń bọ̀ rí láti ibì kan lóru ikú tọ̀nù mi àtàwọn ọmọdé wa ní mọ́tò ní mọ́nẹ́jẹ pé àbọ̀ Olúmọ wò ná tọ́nu la wà yìí wọ́n á pè bàbá yẹn níbi 1:30 or 2 o'clock ọkẹ gbé Sunday bàbá mi ẹsùn ní onífóònù rẹ ló jí mi kí ló fẹ́ ṣé kò súnmọ́ ló wà mo ní kútọ náà mo wà mo ní kí n gbọ́ sẹ́yìn wò ní Sunday mo ní kó èmi máa jẹ mo ní kí n sa ìwò ní bá kíláàsì bàbá Olúbàdàn nígbà àgbà yóò mọ pèmí lẹ́sẹ̀kẹsẹ̀ àmì kí ló fẹ́ àní bàbá mi ọkùnrin balẹ̀ à ń lọ ní pírẹsidẹ́ǹtì lórí ọ̀rọ̀ ẹ̀ àyẹ̀dú ẹ̀ tọ́ba ti kọ̀pẹ́tì pẹ̀lú nǹkan tá a bá fẹ́ ìjà tó ń jà ìjà gbogbo wa ní wọn náà wo nǹkan tó ti sọnù mo níbẹ̀ ni bàbá mi ọkùnrin balẹ̀ gbogbo oúnjẹ tí mò ń jẹ́ nulẹ̀ lọ́wọ́lọ́wọ́ àtàwọn tó tẹ̀lé mi bàbá Olúbàdàn ló kó fún mi. ọ̀rọ̀ mi lè yé bàbá oní bàbá mi látọdún tó ti pẹ́ ni mi ní parọ́ fún mo ní bàbá gbogbo ẹ̀ ó sì há o àkáǹtì tí onígbò ṣe gbogbo ẹ̀ rọrùn wọ́n ṣí àkáǹtì ẹ̀ fún ṣùgbọ́n step by step ní kọ́kọ́ lọ kó ráìsì yé báyìí nílé mọ̀ lọ jẹun ẹ wà ń bẹ̀ náà alóòdù mọ́tò ráìsì báyìí gbogbo mọ́tò ni nígbà mo tún padà lọ olówó rèé mo ra nǹkan ọbẹ̀ mo jẹun mo ṣàlejò mo gbàlejò ńlẹ̀ rẹ̀ ọlọ́mọdé káwọn bàbá yọ parun lójijì fi àsìkò ìdúpẹ́ lọ gbogbo yín ní parun lójijì àtẹjọ lájọṣe pẹ́ torí pé ohun tí bàbá Tinubu fẹ́ fún wa security là ń fẹ́ fún àwọn fáwọn wọ́n dẹ̀ rẹ́dí àti gbé fún wa tí ẹ bá dẹ̀ sí wa lórí àwa náà gbọ́dọ̀ dúpẹ́ àwa náà gbọ́dọ̀ fi tọkàntọkàn sọpọ́tì bàbá Tinubu àlọ́gbà pé kí wa ìjọba tó bàjẹ́ a gbọ́dọ̀ fi ló kan ká fi sọpọ́tì bàbá yẹn tí wọ́n bá fún wa ń sọpọ́tì pé ẹ̀dùn táwọn èèyàn yẹn kí security wà kálàáfíà wà orí àlàáfíà làwọn náà gbọ́dọ̀ dúró agbọ́dọ̀ pé àwọn bẹlẹ wa ká mọ sẹńkẹ tí o da ẹnà bá síbẹ̀ lè mú agbọ́dọ̀ stage tàn yẹn baniwa àwọn gbọ́dọ̀ jẹ ilésù lẹ́yìn bàbá Tinubu àwọn gbọ́dọ̀ kọ ìtàn bàbá Akíntọ́lá abẹ Akíntọ́lá Awólọ́wọ̀ àwọn gbọ́dọ̀ síbẹ̀ ẹnì panu ni mo rú àwọn ẹ bàbá Tinubu bàbá gbogbo wa ni bàbá tó bá tó bí yẹn lọmọ bàbá yẹn ni àwọn ọmọ rẹ̀ jù mí lọ bàbá mi ni ẹ ti understand lóye bàbá gbogbo wa ni Ọlọ́run tún wá fi kẹ́ wa ẹ wo gbogbo agbára tí ń bẹ Nàìjíríà lé ní bàbá yẹn sọ pé Yorùbá láwọn Yorùbá ti ń lọ sókè ọlọ́mọdé adé ní ẹ̀yìn mọ́ tó ẹ jọ ẹ jẹ́ gbogbo wa mọ̀ pé lọ́wọ́ tá a wà yìí ọmọ Tinubu gbogbo wa torí pé Yorùbá jọ ní wa tó bá rẹ̀ fún aláìka kí n ṣe security yẹn ẹ jẹ́ ká ṣe tọkàntọkàn ká ṣe dáadáa torí pé kórúkọ tèmi náà bá lè wà ókè fún wọn lọ sọ pé ó sì bẹ́ẹ̀ ṣé lọ́wọ́ adé táwọn ọmọ tó kó lẹ́yìn wọ́n lọ ń ṣèbàjẹ́ tí ọ̀yẹ́ kan ṣe èmi fi ń dá yín lójú pé bàbá Tinubu sì bẹ̀rẹ̀ wọ́n sì fún security àmójútó àwọn family wa 100% kí sí 99
tẹ́nìkẹ́ bá ń sẹnu ẹ̀gbẹ̀gbẹ́ ọ̀rọ̀ yìí ní sọ. àwọn olóníṣòro lé ayé wọn. àwọn olóníṣòro èmi ò tiẹ̀ rán ìwọ tó ń sọ̀rọ̀ lẹ́yìn mi ò lè sọ lójú mi ò tó bẹ́ẹ̀. wọ́n yá wèrè. ò tó bẹ́ẹ̀ kó sọ lójú mi kó lè sọ̀rọ̀ mi lẹ́yìn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ fàmí wọ Yorùbá nìsàn. ó wù mí fúnra mi ni mo gbọ́rùn ara mi sí. ìgbà tí mo dẹ̀ rí pé omi tí mo gbọ́rùn sí bíléèdì yìí ó lè gé mi lọ́rùn táwọn ọmọ mi máa fi sí pinnu sàárè lọ́la àfi kí n kọ́kọ́ lọ sí. bẹ́ẹ̀ ni strategy. Ọlọ́run tún wá kẹ́ mi ohun tó ṣẹlẹ̀ sí mi ẹ̀tọ́ mi bá dé yóò dìdàkudà ní ẹlòmíì tó ti ní stroke èmi tí mo mọ̀ bí mo ṣe ń ja èmi tẹ́lẹ̀ dáadáa tí mo wá dẹni tí wọ́n ń gbénu yàrá kan ní Kútọ́nù ṣe mọ̀ pé kò yí sí rárá ìyẹn lè ní stroke tó yẹ pé àti wá ná 500,000 máa mọ̀ bá mi tọrọ ẹ̀ èmi àti sọmọ aládìkún tó yẹ pé ọmọ ilẹ̀ lásán mo lè fún 5 million. di wípé tí n bá fẹ́ gba 500 máa mọ̀ pé àwa òrùsà ẹ̀rọ láwọn ẹ̀mọ́ lè bá mi fún mi sọ̀pọ̀ sí ṣe mọ̀ pé kò dáa bàbá Tinubu wá ní mo sí ẹlẹ̀ mo ṣayé ẹ̀ kókò òmìnira ara ẹ̀ gbogbo àwọn tí ń tẹ̀lé ẹ̀ lọ fún àwọn sọ̀rọ̀ security ẹ̀fẹ́ yẹn máa pín support ọ̀pìn pé kẹ́ lọ àtàkì Haúsá tàbí Fúlàní tí ọba ṣe jàmbá ọkọ̀ gbogbo ẹni Fúlàní tí máa ń ṣe terrorist ẹ pẹ́ sí wọn èmi gẹ́gẹ́ ìjọba máa pín support bàbá dáadáa alárùbáríkà ni sọlọ́ọ̀ níjọba àjẹkùn gbogbo wa ní àsìkò tó rálejò pọ̀ mo wà pẹ̀lú yìí tó dẹ́nẹ̀ wà pẹ̀lú mi. So now bàbá Tinubu dẹ̀ mọ̀ pa òkì sọ̀dàlẹ̀ tábàlà wà pẹ̀lú èèyàn báyìí. mo tó bá wọn kálukú ló lè sọ. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu olóyè Sunday Igboho yìí ẹ jọ̀wọ́ kí lẹ rí sí gbogbo àlàyé tó ṣe yìí. àwọn kan sọ pé ó dàbí ẹni pé olóyè Sunday Igboho fẹ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ó tó fàbọ̀ bádìyẹ tó dàbí ẹni pé ó fẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti lé àwọn agbésùmọ̀mí àtàwọn Fúlàní ọ̀daràn kúrò nílẹ̀ Yorùbá tó wá padà fàbọ̀ bá ọ̀rọ̀ Yorùbá Nation tó ti wà lórí ẹ̀ láti bí ọdún mélòó kan sẹ́yìn báyìí. tọ́ ẹ̀yin èèyàn ẹ gbọ́ kílẹ̀ yín rí sí ọ̀rọ̀ yìí ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí i ní comment section ẹ ṣé púpọ̀. ẹ sì má gbàgbé àti bá wa láìkì fídíò yìí ẹ jọ̀wọ́ tẹ́ ò bá ti subscribe sórí ìkànnì yìí ẹ bá wa tẹ subscribe button kẹ́ ẹ tó lọ. agbára Ọlọ́run aburú ò ní kàn wá Ọlọ́run á bá wa dá àlàáfíà tó péye padà sórílẹ̀-èdè Nàìjíríà nítorí ìrọ̀rùn igi báyìí ní ìrọ̀rùn ẹyẹ.